làǹpàmàdà elégbòjò ní bàbá gúngún Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ pín pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching. àtàwọnú ọjà Òde Rẹ́mọ láti wá rí ètò ńlá kan náà tó tún ń ṣẹlẹ̀ lẹ́ni tó jẹ́ ọjọ́ ọjà nílùú Òde Rẹ́mọ. àwa rìn kàbà àwa wò pé kí lètò ìdálé lórí náà wá ní pé wọ́n ń ṣètò ìwòsàn ọ̀fẹ́ ìlera ọ̀fẹ́ níbì kan gbàtà wa débẹ̀ làwa ní talent tó ṣètò yìí ṣáà lè mọ̀ yín ní kíkún sà. wow orúkọ tèmi ni Prophet Shoneye Ọpẹ́yẹmí Ọláṣẹ́ni ọba ìrọ̀rùn King Easy one àbí number one. ìyàtọ̀ àánú one àti number one. ètò yìí sà kí ló dálé lórí sà. adúgbò fún Ọlọ́run ohun tó dálé ni ohun tí ó dùn mọ́ mi nínú jù láyé pé mò ń wo àwọn arúgbó mi àwọn opó mi ní àyíká mi tí Ọlọ́run dẹ̀ sọ pé kí ọmọ kékeré yìí òun máa gbé ní ó dẹ̀ ṣe bí àgbà ó dẹ̀ ń tọ́jú wọn torí pé inú mi dùn nígbà tí mo dọ́dọ̀ kábíyèsí lánàá aláyòdì bàbá sọ̀rọ̀ ńlá kan ó ní you are a small boy that has a big engine. This is what the rich people find difficult to do then they are doing. pé nǹkan ọmọ kékeré tó ń ṣe ohun tí àgbàlagbà ń ṣe pé nǹkan tó lera fún àwọn olówó ọlọ́rọ̀ èèyàn pàtàkì láwùjọ láti ṣe lọ́lọ́run wá fún ọba ìrọ̀rùn ló wá ṣe ní ìrọ̀rùn fún táwa ń ṣe ń bí lẹ́nìí kí làwọn nǹkan tá à ń ṣe yẹn. àwọn nǹkan tá à ń ṣe ni pé à ń yẹ ìfúnpá àwọn arúgbó mi wò àtàwọn opó àti àwọn bàbá tó ti dàgbà BP wọn à ń yẹ ṣúgà wọn wò à ń ṣe yẹ lẹ́yìn tá a bá ṣe yẹ tán a ṣe ètò ògùn lẹ̀ tí à ń fún wọn lẹ́yìn ẹ̀ oúnjẹ wà ráìsì ni gàrí ni wọ́n tún gba food package náà ni magi òróró gbogbo ẹ̀ là ń ṣe jáde pápó tún wà lọ́kàn mi gan bíi surprise fún àwọn tó bá ní owó mọ́tò lọ síbi tó ti wá pé kí n tún ṣètò owó mọ́tò fún wọn á tún gbowó mọ́tò bó ṣe wù mí tó fi wá tó fi lọ bí mo ṣe ṣe nìyẹn. bàbá náà débi lóòótọ́ a rí àwọn ilé ètò ìlera lóríṣiríṣi tó wà ń bí tí wọ́n ń yẹ ìfúnpá àwọn èèyàn wò wọ́n á tún fi kinní kékeré kan gún wọn lọ́wọ́ ẹ̀jẹ̀ kékeré ayọ̀ wọ́n á tún ṣe wọ́n á tún yẹ ẹ̀jẹ̀ wọn náà wò a tún wá rí pé àwọn kan náà tó ń gba oògùn lọ́fẹ̀ẹ́ ètò táwa wá ń ṣe lénìí sà ṣé ó ní ilé iṣẹ́ kan tó gbówó fún yín fi ṣètò yìí ni àbí bolówó ètò yìí ti wá sà. fún ògo Ọlọ́run kò mà sí ilé iṣẹ́ bẹ́ẹ̀ owó ò tí ì ti orílẹ̀-èdè kankan wá njẹ́ Olódùmarè fún mi ní kékeré ọjọ́ orí ni mo ní kí n máa lò torí gbà tí mo ka Bíbélì kò sọ pé Mósè nà ọ̀pá sókun ó wọnú òkun ni nígbà tí ò sọ́nà mọ́ tó mú dí àyà ó wu àwọn ọmọ yìí ṣé òun máa kó wọnú odò yìí lÓlúwa ní kó gbé ọ̀pá sórí òkun so nǹkan tó yẹ bá wọnú ẹ̀ mú gbà kó máa là ni sòun ló jẹ́ kí n wọnú ẹ̀ pé ó máa là tó bá yá ṣùgbọ́n ní adúgbò fún Ọlọ́run ní Amẹ́ríkà lánàá àwọn kan da àwọn nǹkan kan ránṣẹ́ sí wa wọ́n dẹ̀ ṣèlérí pé àwọn máa import òru wọlé láti United States of America. wọ́n ṣe ìrànlọ́wọ́ díẹ̀. lánàá ló ṣe bẹ̀rẹ̀ mo dẹ̀ ti bẹ̀rẹ̀ lé òtí lé lóṣù méjì tí kò sí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ẹnikẹ́ni ṣùgbọ́n mo rí bí àdánwò láti lè padà ṣùgbọ́n mi ò padà. ètò tá à ń ṣe yìí sàn ṣé foundation ni àbí ìjọ chọ́ọ̀chì ìyàtọ̀ wà láàrin foundation àti ìjọ. wow eléyìí kì í ṣe nítorí church ni mo ṣe ṣe ìkejì nítorí church tún ni nítorí pé mo gbàgbọ́ pé ní èní ní ayé tá a wà ìpè ó ti di kàríà àáfà kàríà ni dókítà kàríà ni torí bí n bá sọ pé kì í ṣe torí church wòlíì ń gun mọ́tò 100 million lẹ́nu bẹ́ẹ̀ ni àáfà ń gùn kí la ṣe tá a fi gùn nítorí pé ó ti di ohun tí àwọn èèyàn wá ń dá àjọ sínú ẹ̀ so eléyìí méjì ni nígbà tá a fẹ́ register foundation nìyí wọ́n ní ká register church sókè báyìí ká wá register ministry sísàlẹ̀ pé eléyìí tá à ń ṣe foundation yìí ministry ni so lábẹ́ church yẹn náà ló wà bó a fi ṣe pé kérúbù rè sẹ̀lẹ́rẹ̀. èmi náà ìgbà tí mo ti ẹ̀ débi inú mi dùn mo rí àwọn onígbàgbọ́ mo rí àwọn ẹlẹ́yà tí wọ́n lo. kódà mo ti ṣe eriwo ẹ̀yà mo ti ṣe ń bílẹ̀ ni. mo ti rí wọn lóríṣiríṣi bí mo ti rí àyàgbó àyàkọ́ àyàjẹ àyàmú àti ṣe egbò ẹ̀ ń bílẹ̀ ni àti saluwana bírì kẹrìmù ń bílẹ̀ ni àti kí hallelujah ń bílẹ̀ ni torí mo nígbà pé tá a bá bí ọmọ lóòjọ́ tó bá kú ní ọjọ́ yẹn àfáà kan ò ní kírun sí lára pásítọ̀ kan ò ní gbàdúrà fún ẹlẹ́sìn bílẹ̀ kan ò ní ṣe ètùtù gbé wọn bó ti wá bí èèyàn náà ni ó ti padà so ìdí èèyàn lélẹ́yìí so humanitarian before religion. kí wàá ní ìmọ̀ràn yín sà fún àwọn tó jẹ́ pé wọ́n nílò irú ìrànlọ́wọ́ báyìí
tó yẹ kó ń wò pé owó mi ò nídìí láti lọ torí pé àsìkò tá a wà yìí a rí pé gbogbo wa mùsùlùmí ń gbàwẹ̀ kìrìsìtẹ́nì náà ń gbàwẹ̀ ẹlòmíì kẹ̀ wọ́n lè ní ó ń gbàwẹ̀ lọ́wọ́ ó jáde láyé òmíì ó ṣeé ṣe kó jẹ́ pé ó ṣe kí n pè lédè Yorùbá o ignorance àìkà nǹkan kún àìnáání nǹkan bóyá ó yẹ kó ti yẹ bp ẹ̀ wò àwọn nǹkan tó yẹ ká ti ṣe ó rà àwọn èèyàn bẹ́ẹ̀ ìmọ̀ràn olè fẹ́ bá mi gbà wọ́n sà. mo fẹ́ gbà wọ́n nímọ̀ràn wípé kí a má jẹ́ kí eléyìí mú ipò wa bí ènìyàn wálẹ̀ lójú ara wa torí ohun méjì ni ò jọra wọn àkọ́kọ́ ni pé tí wọ́n bá ru ènìyàn pin àtúnṣe wà fún ẹni yẹn ṣùgbọ́n ẹni tó bá ru ara ẹ̀ pin ó máa ń le kí àtúnṣe tó lè wà torí tí mọ́tò bá ní accident ṣùgbọ́n tí mọ́tò bá dédé dákẹ́ lẹ́nu lọ́wọ́ ẹni tó ní láì ṣe gbogbo nǹkan gbọ́pẹ̀ mẹkáníìkì ó dààmú púpọ̀ láti gbérú ẹ̀ dìde. so bí ènìyàn kan bá rí rẹ̀ bíi pé òun nílò nǹkan yìí kó má ṣèraró láti wá nítorí pé kò sẹ́ni tó fi ẹnikẹ́ni ṣẹlẹ́yà ń bí èmi náà ti wà nípò yìí rí mo ti ta àgbo jẹ̀dí káàkiri rí mo ti ṣe gate man rí ìyá mi ti lọ dáná gbálẹ̀ fún àwọn ọmọ tí ò tó wọn rí ìyá tèmi náà ní bp tó yẹ pé àwa máa ń sáré gbé lọ hospital wọ́n rí pé ẹlòmíì bímọ méje ti kú kò ṣàjẹ́ kò ṣe nǹkan kan Olódùmarè dán wò ní orí ọ̀fẹ́ tẹ́ bá rò pé ọ̀rọ̀ máa ń yíyàn padà irọ́ ni orí ọ̀fẹ́ lẹni tí ó gbọ́ ọ̀rọ̀ rí gbà ló fi yí padà torí pé mo gbà pé gbogbo ẹ̀dá lọ́mọ Ọlọ́run ẹni tó fọ̀bẹ sí Ọlọ́run tó ń pààyàn ọmọ Ọlọ́run ni ẹni tó fi nǹkan bá ìyá ẹ̀sùn tó lò ìyá ọmọ Ọlọ́run ni ṣùgbọ́n ẹni tó bá tọ́ èèyàn dàgbà lèèyàn máa ń mojú ẹ̀ èṣù ló tọ́ wọn lọ́ fi mojú èṣù so ẹni tó tó èmi ni Ọlọ́run ló jẹ́ mojú ẹ̀ so mo kàn wò pé tí Ọlọ́run bá fún wọn ní orí ọ̀fẹ́ láti rélé kọ́lọ́ ṣe ní àánú láti bá ọkàn wọn pàdé láti lè ṣoore torí pé agbára ò lè sọ fún yàn kó ṣoore inú ọkàn ló ń gbé. Yorùbá Chamber TV náà là ń gba ètò yìí sí lọ́wọ́ báyìí tó máa wò lórí YouTube lórí Facebook lórí Instagram lórí TikTok ní gbogbo social media platforms pátápátá tí àsìkò bá tó tí àwọn bàbá wa kan àbí àwọn màmá wa kan tí Ọlọ́run ti fún lórí ọ̀fẹ́ tí wọ́n ti ní ànító àníṣẹ́kù ṣé tó ń bá pè yín pé ókè o a fẹ́ pátánà ètò yìí o àbá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún yín ṣé àyè wà fún èèyàn bẹ́ẹ̀. inú mi máa dùn gan-an torí pé ọrùn mi ò gbé ilé yìí bí ó ṣe pé Olódùmarè fún mi lóṣù ká agbára mi ò ká bàbá mi Àwọ̀lúmátẹ̀ Olúmọlẹ̀ Remonat ó wà ní ìkàlẹ̀ báyìí wọ́n mọrú ọmọ tí mo jẹ́ pé agbára mi ò ká mi ò léèyàn mi ò lágbára gbogbo Olódùmarè bí má réèyàn méjì mẹ́ta tó sọ́pọ́tì mi táwọn arúgbó ìbá ń lọ tó bá gbé 5 litre òró lọ kò pọ̀ jù àbúpọ̀jù ẹ̀yin ìyá mi tá a bá díjọ́ láàrin oṣù mẹ́fà tá a fún yín ráìsì àpò kọ̀ọ̀kan ṣọ́pọ̀ jù tá a bá ra ẹ̀rọ ọlọ́ta fún yín ṣọ́pọ̀ jù ṣé tá a bá ra ọ̀kadà fún ọmọ kan nínú ọmọ tí ò tiẹ̀ tó dàgbò ń tiraka ṣọ́pọ̀ jù so ẹni Olúwa tún sọ nígbà àwọn arúgbó kan sùn lẹ́lẹ̀ wọn ní nǹkan ìbùsùn tá a bá kó bẹ́ẹ̀dì dé tá a bá pín bẹ́ẹ̀dì fún yín ṣọ́pọ̀ jù mi ò lè dá ṣe so Ọlọ́run ayé dìde tì mí o. tí yẹn bá ti wá bóyá máa jẹ́ nìyẹn ẹ wá bá mi sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí fún gbogbo àwọn tó ń wò wá káàkiri àgbáyé. ní àkọ́kọ́ màá kọ́kọ́ sọ orúkọ ìjọ tí a gbélé mi lọ́wọ́ bẹ́ẹ̀ni orúkọ ìjọ tí a fi mí ṣe adarí ẹ̀ ní the New Youth Generation Seraph aládùúrà ọba ìrọ̀rùn prayer ministry ìmọ̀lẹ̀ wa mẹ́rin parish 2 headquarter wà lẹ́kọ̀ọ́ tá a tọ́ bàbá mi gbé kalẹ̀ sínú apostle prophet Dr. Sonaye Babatunde Ezekiel àwọn náà wà ní. elégbòjò ní bàbá gúngún Yorùbá Chamber TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwísí síbẹ̀ pín pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Chamber TV. Thank you for watching.